ọba afánlá ọba kan bẹ wọ́n pè ní Nu'man ibn al-Muzir. Nu'man mo fẹ́ kẹ́ gbọ́ tán yẹn tá a fi wòórù fẹ́ wò lání síra wa gan. Nu'man ibn al-Muzir qad kana lahu yawmayn ọlọ́jọ́ méjì. Yawma bu'sin ọlọ́jọ́ bú wa yawma na'imin ó sì lọ́jọ́ ire. Man laqiyahu fi yawmi bu'sin ẹni ó bá pàdé ọba Nu'manu yìí lọ́jọ́ bú qatalahu yóò ní kí wọ́n pàǹpàkùpà. Wa man laqiyahu fi yawmi na'imin ẹni ó bá pàdé ọba Nu'manu lọ́jọ́ rẹ̀ yóò ní kí wọ́n kówó fún kí wọ́n dá lọ́lá. Ọba tá a wí ọba tó burú gan ni ọba Nu'manu. Ọba yìí wá ń lo ìṣẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀. Ó wá dijọ́ kan ó jáde bí tí máa jáde bí ebi ló lé òun kó lébi ijọ́ mẹ́ta òun àti àwọn ọmọ rẹ̀. Òun oúnjẹ lọ bó ti oúnjẹ lọ ló bá pàdé ọba Nu'manu yìí fi yawmi bu'sin. Ẹ dákun oúnjẹ tá a wà lọ tá a fi pàdé ikú Ọlọ́run má gbé bá wa. Ẹ sàmì dáadáa o. Ó ti rí oúnjẹ tán Sheikh Sadala ń padà bọ̀ wálé ló bá pàdé ọba abú yìí fi yá ọ pàdé ọba abú lọ́jọ́ ọbú. Ọba yìí òun náà rí pé òun pàdé ọba abú lọ́jọ́ tó wọ́n òun sírin lónìí. Ní bá ń tẹ́wọ́ ẹ ṣàánú mi. Ó tọ́jọ́ mẹ́ta àwọn àtọmọ àtìyàwó gbẹ̀yìn oúnjẹ lòun wá lọ. Òun padà bọ̀ wá láti lọ fún ìyàwó òun lóúnjẹ lòun pàdé yín lọ́jọ́ bú yìí òun sì ti mọ̀ pé ikú náà ni. Wa qala Nu'man ibn al-Muzir. Nu'man ọmọ Muzir wá rẹ́rìn fataba ó rẹ́rìn báyìí wọ́n náà tiẹ̀ ti máa pọ̀ kí pàdé ikú lónìí. Ẹ mú dákun ẹ má ti bẹ̀ wọn ẹ ṣàánú wọn ẹ tiẹ̀ fún wọn l'opportunity kóun gbé oúnjẹ yìí lọlé kóun sì lọ sí ìdágbére fáwọn ẹbí òun pé òun ti àwọn náà kúkú mọ̀ pé bẹ́yàn bá pàdé ìjọ bú àgbákò ni. Nu'manu wá ní oníkáyọ̀ǹda rẹ̀ kọ́ lọ lẹ́kọ̀ọ́ padà wá ta ni máa ṣe bẹ́ẹ̀ abáyọ̀ǹda rẹ̀ tó lọ nísìnyí sọ padà wá mà. Ẹ máa wá wo tí mo fẹ́ kéjà mú nínú àwọn ẹrú tó tẹ̀lé Nu'manu òun jẹ́ mùsùlùmí ìkànnbẹ̀ nù wọn ó wá rí ibi tí ń sunkún tínú rẹ̀ ń bàjẹ́. Ló bá kọ̀ sẹ́nìkan létí lọ́ba àwọn náà bá ní ńgbà tó wá ń sunkún tó ń yíra mọ́lẹ̀ yìí nísìn opportunity kan tí mo lè ṣe fún ọ ni wípé tá a bá rẹ̀ nìkan tó lè dúró fún ẹ. bí abúlé láì kọ́ mi. Ẹ dákun ta ló lè dúró fún kú. Látàtà fara kú. Tá a bá rẹ̀ yàn kan tó lè dúró fún ọ nìkan náà àwọn mùsùlùmí òdodo tó jẹ́ ẹrú tí ń bẹ lẹ́yìn Nu'man lòun bá náwó pé wọ́n dúró fún. Ẹ pariwo Allah. Ẹjọ́ lọ kọ́bọ̀. Nu'manu ní ikú náà ni wọ́n náà kúkú padà kú náà tẹ́lẹ̀. Ó yá ayọ̀ǹda fún ẹ máa ń lọ tọ́ iyù bá lọ. Ó délé nígbà tó délé ó fún ìyàwó lóúnjẹ ó fún àwọn ọmọ lóúnjẹ ńgbà wọn jẹun tán ó nítọ ẹ wá yọ̀ǹda mi
mo pàdé ọba wa lónìí tẹ́yìn náà sì ti mọ̀ pé ọjọ́ méjì ló yàn kalẹ̀ fúnra rẹ̀ pé yawma na'imi wa yawma bu'si. ọjọ́ òní tó ń pàdé rẹ̀ yìí ọjọ́ kú ni. ẹ fún mi níyọ̀ǹda rírí máa tó ń orí yín máa gbẹ̀yìn náà ní. ẹ jẹ́ máa padà lọ torí mùsùlùmí òdodo kan ló dúró fún mi lọ́wọ́ èsì gbọ́dọ̀ fi ibi sú olóore. ẹ dákun ẹ pariwo Allah. àsìkò tí wọ́n fún náà máa tọ́fúntọ́ iyù ti pẹ́. Nùmánù ní ẹni tó dúró fún gbàtàrí nísìnyí ọ̀yá kò sí tó kù fún ọ̀nà yẹgi fún ọ ni. ẹni tó dúró fún yàn náà ní bismillah kò sí problem ọ̀yá ẹ̀ ń sọ mẹ́. gbogbo ayé pẹ́. wọ́n gbé sórí kétébè tí wọ́n ti bẹ́. láàrin ìgbà tí wọ́n gbé sórí kétébè yẹn tọ́ iyùn ń sa eré burúkú bọ̀. lérè ńlá pé òun ò gbọ́dọ̀ jẹ́ kí aláìṣẹ̀ kó kú. òun gbọ́dọ̀ padà kóhun tètè lọ dáhùn. láàrin ìgbà tí wọ́n ka 1 2 3 fún tí wọ́n bẹ wọ́n kàn rí eruku kan tí ń bọ̀ ní. ta ni ń bọ̀ yìí ẹni sùúrù kẹrùkù yìí ó fi ń lọ. ńgbà tẹ́rùkù ó di pé tọ́ ilọ jáde nù eruku náà. bó ti jáde wọ́n rí pé tọ́ iyù ni ọba Nùmánù jókòó lérí àgọ́ ọlá rẹ̀ báyìí. ó ní mo ti dé àdéhùn ni mo ṣe ẹ má jẹ́ ń fi ibi sólóore àwọn ọmọ àtìyàwó ni wọn ò tètè fi mí lẹ̀. ìwọ arákùnrin tó dúró bọ́ọ̀lẹ̀ kú ò ní gbẹ̀hùn kìí ṣe wọ́n lọ tẹ̀. nítorí àwọn èrì kétébè yẹn lọ nígbà tó yíò gorí kétébè lọ kí wọ́n pè 1 2 3 wọ́n ti pè àkọ́kọ́ ká pè ẹlẹ́ẹ̀kejì Nùmánù ní kó dúró. sórí wọ́n tó ń pariwo Allahu Akbar ní aburú kankan ò ní ṣe ẹ̀mí ẹ̀. lọ ó ní ẹ dúró ẹ má pa ẹjọ́ sọ̀kalẹ̀. Nùmánù ọba yẹn ó ní mo ní béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ibi tí mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí ni ẹ̀ o mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ wà pẹ̀lú mi nísìn. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tọ́ iyù wọ ẹlẹ́sẹ̀ òun ni pé nǹkan méjì sóhun lè mọ̀. kí ni nǹkan àkọ́kọ́ amú ọkọ̀ òkú lónìí oníkáyọ̀ǹda rẹ̀ kọ́ lọ́ọ́lé kọ́ sì fi padà wá. èèmọ̀ àkọ́kọ́ ni pé ọ̀sàdéhùn òmùsẹ̀ ọlọ ọ̀padà olóhùn òríró ẹ̀rí láyé. èèmọ̀ kejì nínú àwọn ẹrú mi tó jẹ́ mùsùlùmí òun náà kò mọ̀ rí ẹ̀ mọ́ra rí ó sì ní wọ́n dúró fún ọkọ ọlọ́kọ bọ̀ òun náà sì gbẹ́mí ara rẹ̀ kalẹ̀ tó sì mọ̀ pé kú la fẹ́ pa ọ́. ó lè mọ̀ méjèèjì tó rí o ó ní kò yé o ẹ fẹ́ dà wọ́n lórí o. tọ́ yìí wá ń sọ fún wípé ìtọ́jà wọn ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ̀sìn àwọn ló kọ́ àwọn bẹ́ẹ̀. kí lẹ́sìn náà òun náà ní tọ́lọ́hun sọ pé inna al-wa'da kana mas'ula. ọlọ́dẹ̀hùn sẹ́ gbogbo ẹni ó bá ṣàdéhùn kan láyé tó bá jàǹbá rẹ̀ tó bá dijọ́ àlùkìyámà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. kóhun sì máa wà lọ pàdé wàhálà tọ́lọ́hun kóhun tètè yanjú ara àwọn láyé báyìí. ẹnì kejì tó wọn á dúró fún ọ kí lóun dúró fún ó ní bẹ́ẹ̀ ni ó nífẹ̀ẹ́ ni ó là nẹ́bí wa ló sọ fún wa. Yorùbá nẹ́bí mọ́ wípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi.
ìgbàgbọ́ rẹ̀ pé irun rẹ̀ tó ń kí àtàwẹ̀ tó ń gba ètí ìpè tó bá ti nífẹ̀ẹ́ ọmọ làkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. ebi ló ní ń pa wọn ló ń jẹ́ kó wọn fi ilẹ̀ nùmánù wá sórí kodò báyìí ìgbà tí ó gbórí dìde padà nùmánù ní tẹ́yìn méjèèjì ṣe yìí òun ò rí rí láyé ntẹ́ wá ṣe yìí ó kọ́ òun lẹ́kọ̀ọ́ tó pọ̀ látòní òun ò lọ́jọ́ ọdún láyé lò láyé ọjọ́ rẹ̀ ni ìwọ náà ó ti kú ònú pápá ọba yìí nùmánù wá ní àtẹ̀yí tó jẹ́ ẹrú àti wọ́n tá a fẹ́ pa ẹ lọ kọ́ ilé ńláńlá fún wọn ẹ dá wọn lọ́lá tí ò ní tán kí wọ́n máa bẹ àṣẹ ọlọ́run àṣànábì yín àṣẹ ẹni tó ṣe tẹ̀lé ni òun ò rí irú dùnú báyìí rí wá sí ni ẹ̀ ọ́ bá a ti jòkó ti ra wa sáà fẹ́ràn ara wa a sì gbé ọkọ̀ sẹ́rí mùsùlùmí bí ẹran hárahára ọlọ́run ló máa ń tẹ́lómi ti dáhùn kó tó wóde yìí lónìí. láwàní wa ni ó tóbi jù aṣọ wa ni ó fẹ́ rẹ̀gẹ̀dẹ̀ jù àwa aládàlẹ̀ rújú gbàtà bá fẹ́ wọlé olórí búùsì ni ó ti pààyàn kó tó dé kìí ṣègbà tó ọba pààyàn sínú sàárè nìkan ẹnu rẹ tó fi ń já wáyà òun náà ó pààyàn náà ó pààyàn sáyé náà ni òníra wọn ọmọ nǹkan tí wọ́n máa jó lórí ire ó ti kán wọn ní nǹkan lérí lọ́wọ́ máa wá ẹ má pín yẹlẹyẹlẹ ládòdò báyìí lọ́kẹ́ ìlú ìpọ̀ ó pọ̀ létí ìlú ìpọ̀ létí ó yẹ kí ìlú ìtì jù báyìí lọ adóodò wá kéré ni adóodò kéré ẹ̀pọ̀ bí omi òkun bẹ́ẹ̀ tí ẹ̀pọ̀ bẹ́ẹ̀ pọ̀ kàmárù kan lọ́lọ́ yọ mẹ́ mo ní èmi a máa sọ mo ní gbogbo ẹni ó bá wò tó gbónú ilé rẹ̀ fi kú tó lọ ti gibọnú transformer yín iná bẹ́ẹ̀ fi kú inú òkùnkùn ni wọ́n náà máa kú sí. gbogbo ẹ̀yin yá ẹni náà ẹ̀fọn ọjà sàlátù yín dáadáa gbogbo ń tẹ bá rí ipò fẹ́ gbérí ẹ promote rẹ̀ ẹ má fẹnu bà àwọn èèyàn jẹ́ mo jókòó mẹ́yẹ́ ń sìn èmi àti Sheikh Sadala bàbá wa ìmáàmù àgbà wa ń sọ fún mi pé wọ́n sọ fún wa pé ìyá àdínì wa yìí wọ́n ní láti kékeré ní ìyá àdínì ti lo ọlá ìyá náà sì lo ọlá tó fi dàgbà kí ló dé tó máa sọ fún wa pé igi tó pẹ́ ìgbẹ́ngbó bọ́ọ̀bà kọ́kọ́ ṣàdúà fún wa àdúà tí ń dùn wá náà lọ́kọ̀ọ́kọ́ lọ bẹ̀ ẹ bá rẹ́ni tí ń ṣàdúà ẹlòmíì kò tí ì bímọ níbi ọmọ òun náà ní kọ́kọ́ lọ kìí sì ṣe torí ọlọ́run lẹ́lòmíì fi ń ṣàdúà fún yín bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ń ṣàdúà tí ń dùn yàn tó yẹ pé bí ẹni tí ń dùn ọ̀hún ló kọ́kọ́ mẹ́nu lọ bẹ̀ gangan kọ̀sàdúà torí ìtọ́lọ́run ó kéré sínú àwọn tí í ṣe nítorí tìfẹ́. adó tẹ́mi bá máa wá bí ń jọ́ mi ẹ jẹ́ kí gbogbo ẹ ti smooth o.